Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be... Kí ló ṣẹlẹ̀ lẹ́ni, kí ló gbé mi jáde, kí ló mú yín máa gbọ́ ìlú àtijọ́ yẹn, ó yá nǹkan ayọ̀ náà ló ṣẹlẹ̀, ẹ ti mọ̀ pé níbi tí aláyọ̀ bá ti yọ̀, ìbẹ̀lẹ̀ tí máa rí amóhùnmáwòrán Orísun, ìbẹ̀lẹ̀ tí máa rí Àyìnkẹ́, ta ló wá ṣe nǹkan ayọ̀? Oludayo, Adejimi, Durotoye, àwọn ni wọ́n ṣe nǹkan ayọ̀, wọ́n pé 50. Ẹ̀yin náà wọ́n pé láyé ìsìn tó bá ní ẹ̀mí ẹ̀, oore ọ̀fẹ́ òun náà lórí gbà. Nítorí ẹ̀ náà ni wọ́n ṣe wá dúpẹ́ lẹ́yìn, ni wọ́n ṣe wá ṣọpẹ́ wípé ó yá o, gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀túyàyà, mo mọ rí Olúwa, ẹ wá bá mi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ẹ wo gbogbo ẹ̀yin ti tèmi nílé, white and blue ni wọ́n mú lé ní fashion. Ẹ̀yin náà ti pè mí náà ní touch of white and blue lára. Ó tẹ̀sílẹ̀ jẹ́ pé multicolor ni. Ẹ jẹ́ ká wo bí ayẹyẹ ọjọ́ ìbí Oludayo Adejimi Durotoye bó ṣe lọ lẹ́ẹ̀ní. Ẹ wo ẹ má yí kúrò lórí Orisun. Àyìnkẹ́ dá ọkùnjọ́ ẹ̀ lórúkọ mi. Ẹ má bá mi ká lọ. On behalf of Durotoye family, we want to thank God for sparing your son for the past 50 years. Thank you for the journey in the home. Thank you for the time he was born. Thank you for the time he was sitting, he was learning to crawl and running. Thank you for the dangers and the perils that you saved him through the secondary school, through the university, through the life voyage you have been with him. Thank you for your grace that was sufficient for him. Father, tonight, as a family, as friends, we return all the glory unto you. That we are not here standing to mourn or say 1 minute silence on behalf of our dear brother. Father, accept our thanks and praises in Jesus' name. Lọ́lọ́ báyìí mo wà pẹ̀lú màmá celebrant. Mọ́mì, ṣé àlàáfíà la bá yín mà? A dúpẹ́. Mọ́mì, ọmọ yín ló ṣe ọjọ́ ìbí lẹ́ni. Nǹkan ayọ̀ ọmọ yín ó ṣe ojú yín. Kí lẹ fẹ́ sọ fún gbogbo wa lẹ́ni mà? Nǹkan ayọ̀ ọmọ yín ó ṣe ojú yín. Kí lẹ fẹ́ sọ fún wa mà? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkàìmọye akẹgbẹ́ mi tí ò lóore ọ̀fẹ́ èyí tí mo ní. Ọlọ́run ló fún mi lóore ọ̀fẹ́. Because I lost my mother when I was small. So to see all this now is the grace of God. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà Ọlọ́run kà mí yẹ láti rí ẹ̀yẹ ọmọ mi. Mo dẹ̀ máa rí tó máa pọ̀ sí. Ọlọ́run á bá mi dá sí fún ògo ẹ̀. So I'm just happy and thankful to God. Olúwa ṣe. Mọ́mì, kí lẹ nífẹ̀ẹ́ sí jùlọ lára ọmọ yín? Kí lẹ nífẹ̀ẹ́ sí jùlọ lára ọmọ yín? Kí ni mo nífẹ̀ẹ́ sí? Ọmọ tó rí ẹ̀ pé ni. He's a cool-headed boy. Dayọ̀ kan, ọmọ kan. So, ó ṣọmọ tó wúlò. Ọmọkùnrin ò lè ṣe kó má ṣọmọkùnrin o ní kékeré, but all other things I give him excellent. She is good all over. Daddy, èní ni ọjọ́ ìbí ọkọ ọmọ yín, kí lẹ fẹ́ sọ fún wa sà? Dayọ̀ ọmọ lọ́jẹ́ sí mi nítorí pé ìyàwó rẹ̀ ọmọ mi ni. Tó mo dúpẹ́ lọ́dọ̀ wípé ó di 50 lónìí. Olúwa ti wà pẹ̀lú rẹ̀. Ẹni tí èèyàn bá ń dàgbà tó bá ń rírun nǹkan báyìí ayọ̀ ló jẹ́ fúnyàn. Èmi náà ti di 87 plus. Ọlọ́run kò lóòrùn àrò jẹ́ kó náà dàgbà. Mo dúpẹ́ lọ́dọ̀ fún pẹ̀lú ọ̀jẹ̀. Olúwa wà pẹ̀lú rẹ̀. Ẹ ṣé sà. He is exactly the opposite of his name. His name is Peacemaker, but he does not make peace with his mouth. Ladies and gentlemen, welcome my brother from another mother, Peacemaker. Please put your hands together for him as he comes forward. Please put your hands together for him. Don't worry. After you finish, they will clap for you. Is that I'm the opposite of my name?
Daddy, ọmọ yín Oludayo wọ́n ṣe ọjọ́ ìbí lẹ́nu. Àkọ́kọ́ ipò wo ni Oludayo wà nínú àwọn ọmọ yín? Through the grace of God, it's our firstborn. Ọlọ́ àkọ́bí ọmọ wa. Okay. Adúpọ̀lọ́ Ọlọ́run fún yẹn. Olúwa ṣe o. Yes. Wọ́n ṣe ọjọ́ ìbí lẹ́nu. Ikú ayọ̀ ọmọ yín ṣojú yín. Kí lẹ fẹ́ sọ fún wa sà? Ikú ayọ̀ ọmọ yín ó ṣojú yín. Kí lẹ fẹ́ sọ fún wa? Àdúrà làwọn máa gbà fún. Kó lọ kó tẹ̀síwájú. Owó tó wá ṣe kó bá ṣàṣeyọrí. Kó bá ṣe rálákòóbá. Kó ọwọ́ rí ọwọ́ ayọ̀ kó bàbá. Agbára àjíǹde ti Jésù Kristi Olúwa. Ó dúró tì í. Ó fi lọ́kàn balẹ̀. Kó bá ayọ̀ rẹ̀ kú. Kó fún gbogbo ìbéèrè rẹ̀ ṣẹ. Iṣẹ́ rẹ̀ sójú wa kí ìṣà ọmọ tiẹ̀ náà kó sojú ẹ̀ lórúkọ Jésù. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Daddy, kí tó máa lọ, irú ọmọ wo ni Oludayo jẹ́? Ọmọ tó gbọ́ràn, ọmọ tó ní tẹríba, ọmọ tó ń tọ́jú òbí, ọmọ tó lè fira ẹ̀ bóyàn, ipò tó wà nìyẹn. Ó dẹ̀ ṣe, olówó dẹ̀ máa fún ṣe. Ó lè fọ Yorùbá náà. Ọmọ tó kọ́ nínú ẹ̀sìn náà wọ́n wá jẹ́ ọkùnrin. Kọ́ tó fi dáadáa ẹ̀ wá kú kí ló máa pè é. Bàbá Túndé tó bá jẹ́ obìnrin ni kọ́ tó fi yá ẹ̀ wá kú kí ló máa pè é. Yétúndé ọ̀ Ìyábọ̀. For Yorùbá land. Ọmọ tó bá fi sínú cage kí ló máa pè é. Kéjì. Nàjókò. You know this one Yorùbá women dey born pikin inside kpo. Ọmọ tó bá fi sínú kpo kí ló máa pè é. You say Pọ́nlé Pọ̀sí Pópóọlá Pópólì Àgbàbíkà. Pópóọlá cross Nàjókò. I don't know say you dey. Kí ni ẹ lè sọ fún mi nípa ọ̀rẹ́ yín Oludayo? Ẹ̀gbọ́n mi ló jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Èèyàn tó wà very quiet ni wọ́n. Wọ́n kì í wá wàhálà. He's not a troublesome person. So èèyàn tí èèyàn lè lọ bá láti seek for advice ní irú èèyàn bẹ́ẹ̀, very quiet person, good-headed, and in terms of career láti kú òkè. Ṣé ẹ bá lọ bá wọn, ẹ bá wọn sọ̀rọ̀, wọ́n máa fún yín advice, àwọn advice tó make sense. Ó yá ìfijọ́ yẹn gbé padà. Mo rí pé classmate celebrant yìí. Yes, celebrant. Okay, kí lẹ lè sọ fún mi nípa celebrant? Well, Oludayo is a very nice person. Yorùbá lẹ máa sọ o. Ó yá. Oludayo wọ́n jẹ́ èèyàn tó dára. Ó ń wà caring. Wọ́n jẹ́ ọ̀sẹ̀ pọ̀ máa ń fún ọ̀làwọ́ sí gbogbo èèyàn. Wọ́n dẹ̀ máa ń ṣe wọn kí fẹ́kẹ́ nìkan ni wọ́n máa ronú lọ́dọ̀ wọn. So inú mi dùn láti fún wọn dáadáa àti ẹ̀dá tó wọ́n mi. So inú mi dùn púpọ̀ láti mọ̀ wọ́n. Gbẹ̀yàn gidi. Ṣé ti jẹun? Yes, mo ti kí lẹ jẹ juice. Mo ti jẹ yán, mo ti jẹ rice, mo ti jẹ lọ́kùnrin. Síkú kékeré ẹ̀yìn nìkan. Ẹ ṣe ó yá. Ẹ kú jókòó sà. Kí lẹ lè sọ fún wa nípa celebrant? The celebrant is my brother. He's a very good brother. Yorùbá lẹ máa sọ Yorùbá. The celebrant, the Oludayo, Adejimi, ó jẹ́ àbúrò mi tí mo fẹ́ràn dáadáa, ọmọ dáadáa dẹ̀ ni. A dúpẹ́ fún agbára Ọlọ́run nínú ayé ẹ̀. A dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé ẹ̀, á parí ẹ̀. Ọmọ dáadáa ni. Ó jẹ́ òkú múlẹ́rẹ́ ní fámìlì. Kí lẹ nífẹ̀ẹ́ sí lára celebrant? Ó ní tẹríba, ó ní ìwà ìrẹ̀lẹ̀, ó dẹ̀ máa ń fọwọ́sowọ́pọ̀. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, òun àti ìyàwó ẹ̀ máa ń fọwọ́sowọ́pọ̀ láti join family láti ṣe. Your name, sir, your name? My name is Gbénga Adémọ́lá Òní. A universal you as successful as. Now let's bring Jesus together. Jesus. Come on, put your hands together.
celebrant àbúrò Oludayo Adejimi ẹni ní ẹ̀gbọ́n yín ṣe ayẹyẹ ọjọ́bí torí ẹ̀gbọ́n yín ni gbogbo àwọn èèyàn yín ṣe wà níbàyí lẹ́nìí kí lẹ fẹ́ sọ fún wa nípa ẹ̀gbọ́n yín àti wípé ẹ̀gbọ́n yín tí wọ́n jẹ́ yẹn ìwà wo lẹ nífẹ̀ẹ́ sí jù tí wọ́n máa ń wù tẹ́ like. Ó ṣe èèyàn tó kóyàn mọ́ra ó dẹ̀ láwọ́ very caring and very supportive. Nǹkan wo ló ṣe fún yín rí ní dáadáa tẹ́ lè gbàgbé? So much I can't see tí ẹ lè rántí so all areas is such a wonderful guy. Àwọn kan wo lẹ̀gbọ́n yóò like kéèyàn máa ṣe? Kò lẹ́yìn kéèyàn máa ṣàkàméjì. Ṣàn láàrin ajẹ́mú ní pẹ́kọ̀rọ̀ wọn lẹ́yìn kéèyàn máa ṣe báyìí. Be straight. Straightforward. Ẹ ṣàdúrà fẹ́ gbọ́n yín. God will bless Oludayo. Long life and prosperity. Mo wà pẹ̀lú ọmọ oníkan son to the celebrant. Ṣàlàfíà lẹ́wà. Àlàáfíà ni mo wà. Dádì lọ ṣe ọjọ́ ìbí lẹ́nu. Kí lẹ fẹ́ sọ fún dádì lẹ́ni ọjọ́ ìbí wọn? Mo fẹ́ sọ pé wọ́n ṣe fún nǹkan tí wọ́n ti ṣe fún mi. Wọ́n máa dàgbà. Okay, what do you like about dad? Kí lẹ nífẹ̀ẹ́ sí nípa dádì? Permit my English. He's a very nice person, caring. He takes care of me and my brother very well. I'm happy that he has a chance to celebrate in front of family and friends, and I wish him many more years. Oh yeah, ẹ gbàdúrà fún daddy, pray for daddy, wish him well on his birthday. I pray that he will grow old, see many more years, and he will get richer. And thank you. Celebrant. A mọ̀ wọ́n níwọ̀nba. Nínú gbogbo nǹkan tẹ́ ti rí bíi látàárọ̀ kí lẹ lè sọ fún wa nípa ayẹyẹ ọjọ́ bíi. Ok, lára nǹkan tí àwọn èèyàn ti sọ nípa ọlọ́jọ́ bíi òní ni wípé ó jẹ́ èèyàn tó ní ọ̀yàyà, ó jẹ́ èèyàn tó ń fi nǹkan fúnni, ó jẹ́ èèyàn tí ó lawọ́ dáadáa. Òun dẹ̀ ló pẹ̀lú ìdí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe péjọ síbi torí títí ẹ̀. Ẹ ṣàdúrà fún celebrant. A gbàdúrà wípé bí wọ́n ṣe ń ṣe ìkàsọ̀ karùn-ún ìyẹn 50 years lọ́jọ́ tóní wípé gbogbo àwa tá àti tó bẹ́ẹ̀ lágbára Ọlọ́run a máa tó bẹ́ẹ̀ abàjù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe ẹ kúṣẹ́. Ókè gbogbo ẹ̀yin tèmi lé ó ṣì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé à ń ṣe ọjọ́ ìbí Oludayo Adejimi Durotoye. Wọ́n pé 50. Mo ti wà pẹ̀lú celebrant báyìí. Ẹ kú oríire ní sà. Ẹ ṣé gan. Ẹ pé 50 lẹ́nìí. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Kí ló rọ̀ kí lọ́kàn yín báyìí? Ọpẹ́ ni fọ́lọ́, ọdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. We all thank God, we thank God. And that's it, just appreciate the grace of God over our life. So that's the most important thing. Kí lè tẹ wá rò wípé tẹ bá pé 50 lẹ́ máa ṣe ayẹyẹ? Ìbéèrè sọ fún wa dára ká máa ka ìjọ iye ọjọ́ orí wa ó lè máa sọ pa wá sí ọgbọ́n. So just to remember your past and give glory and honor to God. Ẹ kú oríire ní sà. Thank you, madam. Mo wà pẹ̀lú ìyàwó celebrant lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ kú oríire ní mà. Ẹ ṣé mo dúpẹ́. Ọkọ yín pé 50. Kí lẹ fẹ́ sọ fún wa? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún dídá sí ẹ̀mí ẹ̀. He's the world's best husband and I give all glory
glory to God. I can only wish him the very best in life, even as he attains this golden age. Àtìgbà wo lẹ ti jọ wà? Ọdún mélòó lẹ ti jọ wà? Yorùbá ni mo fẹ́ kẹ́ sọ. Well, ọdún mẹ́tàdínlógún láti fẹ́ra. Kí ni nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ lára ọkọ yín? Nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ lára ọkọ yín? Wọ́n ní sùúrù. Èèyàn tí ò bá ní sùúrù kò lè bá obìnrin gbé. That's just the truth. So I appreciate his patience and understanding. Ẹ gbàdúrà fọ́kọ yín, pray for your husband. Ẹ gbàdúrà fún wọn. Ẹ gbàdúrà fún wọn. Oludayo, I pray, Lord, that the Lord will keep you, the Lord will uphold you, he will strengthen you, and it will be well with you all the days of your life. Thank you. Congratulations. Thank you very much. I want us to thank everybody. Thank you so much for honoring me. God will honor everyone of us. Everybody should be one another. God bless you. Ẹ̀yin náà ti rí bó ṣe lọ. Ọjọ́ ìbí Oludayo Adejimi Durotoye ó dùn ó lárinrin. Ẹ ti gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ lọ́lọ́kan òjọ̀kan nípa wọn. Téèyàn bá ṣe dáadáa nílé ayé yìí ó ti di dandan kí ayé sọ nǹkan tó dáa nípa ẹ̀. Tó bá ṣe dáadáa ọ máa sọ. Ẹ ti pé wọ́n sọ pé wọn ò láhùn, wọ́n láwọ́. Ìwọ tó wó mi lé tó jẹ́ pé ò láwọ́ ò láhùn. Lọ change ìwọ ẹ. Torí ọjọ́ tí bá wá sóde ẹ káwọn èèyàn lè sọ nípa ẹ wípé o máa ń ṣe dáadáa. Inú mi dùn, ayọ̀ mi kún láti wá sí ibà ilé ni. Èmi náà tún wá ń fi àǹfààní yìí kí Oludayo Adejimi Durotoye wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí wọn, ẹ̀mí wọn á ṣe púpọ̀. Ẹ wo púpọ̀ yín tèmi lé, ẹ jẹ́ kémi náà lọ sí mi, ó ti yẹyin. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ. Àyìnkẹ́ Ọkújọ́rẹ̀ lórúkọ mi lórí Orisun ni ẹ má yí kúrò, okay?